Báwo ni? Yeah, I'm great. And you? Báwo ni wọ́n náà? Ṣé mo lè wọlé? Of course, o lè wọlé. You're welcome. Ó ṣé. So, kí ni kí n offer ẹ? No, má worry, mo wà okay. Mo kàn wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan ni. So, wá jókòó. Are you okay? Kí ló rí tó fi sọ bẹ́ẹ̀? Oh, sound like Ige tí mo mọ̀. Òjó, wá jókòó náà. Tí bá sọ nǹkan tó gbé mi wá tán, a lè máa sọ̀rọ̀ nípa tèmi. Wá jókòó. Ìdẹ̀ra ńkọ́? Ìdẹ̀ra wà. Báwo ló ṣe mọ̀ nípa èmi àti Ìdẹ̀ra? Gbé kọ́ọ̀lù ẹ̀ náà. Answer my question first. Má worry nípa kọ́ mi. Okay. Mo rí ìwà àti Ìdẹ̀ra lọ́jà. Ìgbà tó gbé lọ rí mọ́mì ẹ̀. Last week? Ṣé wàá náà já ni? Rárá, mo gbọ́kadà tẹ̀lé ẹ ni. Tó bá láìkẹ́, má bínú. Mo kàn fẹ́ mọ ibi tí mọ́mì ẹ wà kí n lè rí wọn fún ìgbà kẹ́yìn ni. Kò sí wàhálà. Èmi àti Ìdẹ̀ra, we are just hoping to end up together or something anyhow. So, tí o really go far like that. But ó sọ fún mi tẹ́lẹ̀ pé ó láìkì Ìdẹ̀ra náà. Nǹkan tó sọ fún mi ni pé ó kàn máa fún ẹ lóògùn ọ̀fẹ́. Yes, but ìgbà tó lọ láì dágbére and mo wọ̀ tún mo wò sí, mo rí pé òun ló tún kù mí kù. Tó bá jẹ́ pé o dúró ni, mi ò ní lọ́kàn láti replace ẹ pẹ̀lú anybody. Mo mọ̀, má bínú. Mo wà confused. Mi ò mọ nǹkan tó yẹ kí n ṣe. But mo padà kábàámọ̀ nǹkan tí mo ṣe. Mo dalẹ̀ ìfẹ́ ẹ̀. Dáríjì mi. But Òjó, mi ò wá síbí láti wá bẹ́ẹ̀ pé kò fẹ́ mi o. Then kí ló gbé wá? Òjó, wojú mi dáadáa kó sòótọ́ fún mi. Tó bá ń farapamọ́ fún gbogbo èèyàn, ó mọ̀ pé ò lè farapamọ́ fún mi. Nǹkan tó ń sọ yé mi o. Kí ló mean by mo ń fi nǹkan pamọ́ fún ẹ? Òjó, tọ́lọ́run bá fẹ́ ṣe oore fún yàn, kò kí ń ṣe oore fìkan gbà kan o. Ige, jọ, can you just go straight to the point? Yorùbá ní sàn láàrin ajé ló mú ní pẹ̀kọ̀rọ̀. Òjó, báwo ló ṣe di olówó lọ́sọ̀kan òru kan? Kí ló ṣẹlẹ̀ sí mọ́mì ẹ̀? Kí ló gbé wọn kúrò nínú ilé tó gbé wọn lọ sọ́jà? Because mo mọ mọ́mì ẹ̀ dáadáa Òjó. Nǹkan tó ń ṣe wọ́n kò lè débi pé wọ́n kàn dédé fi lélẹ̀ wọ́n á dẹ̀ lọ. Madam, calm down now. Gbogbo question ìfẹ́ mi nìkan. Mo tiẹ̀ kọ́kọ́ rò pé bóyá nǹkan mi ló fẹ́ sọ ni. Òjó, mi ò bẹ́ẹ̀ ṣàwàdà. Okay, jẹ́ kí n explain fún ẹ. Ó ní táàmì kan tí màmí sọ fún mi pé àwọn fẹ́ rí bàbá láńlọ́ọ̀dù wa. Wọ́n ló lọ́rọ̀ táwọn fẹ́ bá wọn sọ. So, mo try. Mo connect àwọn àti bàbá láńlọ́ọ̀dù papọ̀. So, wọ́n ríra wọn. Then later tí bàbá láńlọ́ọ̀dù gbà láti rí màmí, àwọn méjèèjì ríra wọn, wọ́n dẹ̀ sọ̀rọ̀. Then, ìgbà tèmi àti màmí ń padà lọ sílé, mo bèèrè lọ́wọ́ màmí. Mo ní kí ni àwọn àti bàbá láńlọ́ọ̀dù jọ sọ. As in, kí ló wà láàrin wọn? Kí ni nǹkan tán lọ rí bàbá yẹn fún? Màmí dẹ̀ ní títorí nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn làwọn ṣe lọ rí bàbá láńlọ́ọ̀dù. Àwọn fẹ́ mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ àwọn. Unfortunately, àwọn ti padà mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ àwọn. But issue kan tó wà ńbẹ̀ ni pé ẹni tó wà nídìí ọ̀rọ̀ àwọn yẹn, ẹni yẹn náà ló wà nídìí ọ̀rọ̀ tèmi náà, because ẹni yẹn ló gbé ògo mi pamọ́. So, àwọn ti bá bàbá láńlọ́ọ̀dù sọ̀rọ̀. Bàbá yẹn dẹ̀ promise pé òun máa help wa láti bá mi gba ògo mi padà. Then kò pẹ́ tèmi àti màmí sọ̀rọ̀ tán. Màmí ní kí n jáde kúrò nínú yàrá. Wọ́n ní kí n ṣeré lọ. Then mo ní ṣé kò sí, wọ́n ní rárá pé àwọn fẹ́ relax díẹ̀. Àwọn ò dẹ̀ fẹ́ kí anybody disturb àwọn. Mo kúrò nínú yàrá. Mo jáde. Mo lọ sí field, mo lọ wo ball. Kí n tó padà dé lálẹ́, mo wá màmí tì. Mi ò rí màmí mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni mo padà sọ́dọ̀ bàbá láńlọ́ọ̀dù. Mo lọ fi tó wọn létí pé tọ̀, mi ò rí màmí inú ilé o.
wọ́n dẹ̀ ní kí n má wọrí pé kí n padà sílé kí n lọ sùn. Wọ́n ní tílẹ̀ bá mọ́ àwọn á bá mi wá màámi. Days after days mo bẹ̀rẹ̀ sí ní wá màámi káàkiri. Mi ò rí màámi until tí mo tó rí wọn lórí íńtánẹ́ẹ̀tì, lórí Facebook. Màámi ti wọ ọjà already. Ó dáa, báwo gangan ló ṣe bẹ̀rẹ̀ sí ní rówó? Mo lọ síbi iṣẹ́ lọ́jọ́ yẹn and Victor pè mí. Ó láwọn kan fẹ́ ro igbó. Ibi tí gbogbo ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn o. Èló ló san fún ẹ tó fi ní kó bá wọn roko? Kí n má parọ́ fún ẹ, mi ò tíì bá ẹ̀dá Ọlọ́run kankan sọ pé iye báyìí náà fún mi lọ́jọ́ yẹn. Àyàfi bí mo ṣe fẹ́ sọ fún ẹ yìí, because mo mọ̀ pé tí n bá sòótọ́ fáwọn èèyàn wọn ò ní gbà mí gbọ́ náà still. Wọ́n fún mi ní 50 million naira lọ́jọ́ yẹn. 50 million naira? Ó yé mi náà lẹ́nu. Mo tiẹ̀ kọ́kọ́ rò pàlà ni mò ń lá. Until tó di ọjọ́ kejì, láàárọ̀ ọjọ́ kejì, nígbà tí another person tún pè mí. Wọ́n ní ṣé mo lè bá wọn supervise construction site tuntun ilé tán ṣẹ̀ṣẹ̀ ń kọ́. Mo ní bẹ́ẹ̀ ni mo lè ṣe. Èló? Ige, you are very special to me. Ó tóbi lọ́wọ́ mi gan-an ló jẹ́ kí n máa sọ gbọ̀ǹkan tí mò ń sọ yìí fún ẹ o. Mo mọ̀. Wọ́n san 200 fún mi. 200,000? 200 million naira. Òjó, ṣó mọ ìdí tí mo fi kúrò ní Lẹ́kì? Mọ́mí ẹ ní ọ̀gá tó ń bá ṣiṣẹ́ pé ó burú. Irọ́ ni màámi pa fún ẹ. Ológun owó òun lọ̀gá mi. Láńlọ́ọ̀dù ẹ dẹ̀ ní babaláwo tó ṣògùn fún wọn. O ò gbà mí gbọ́? No, kò ń ṣe pé bóyá mi ò gbà ẹ́ gbọ́ àbí nǹkan kan. Mo kàn ń wò ni pé kí ni connection baba landlord àtọ̀gá ẹ̀ láti Ìkòròdú sí Lẹ́kì. Mo rí bàbá Awódìran nínú ọ́fíìsì ọ̀gá mi. What? Gáì tó bá mi wáṣẹ́. Tìtorí gáì yẹn ni mo ṣe gbé kọ́ọ̀lù ẹ̀ mọ́. Torí ó ṣèlérí fún mi, ó lóun máa tọ́jú mi. But since tó jẹ́ pé nǹkan tí màámi àtàbúrò mi fẹ́ nìyẹn, mo gbà sí lẹ́nu. Wọ́n fẹ́ kí n fólówó. Ṣùgbọ́n mo padà rí àrídájú ń pé níṣe lọ̀gá mi ń tọ́jú bọ́ọ̀yẹ nítorí ọjọ́ iwájú. Ọ̀sẹ̀ tó kọjá lọ́ ní kó wá wo ẹgbẹ́ ológun owó tó ń ṣe. But gáì yẹn ti sá lọ. Ìdí nìyẹn tí mo ṣe padà wálé. Ṣé ẹ wá túmọ̀ sí pé bóyá bàbá Awódìran parọ́ fún mi ni? Ṣó dẹ̀ rántí pé bàbá yẹn ti pè ẹ́ tẹ́lẹ̀ páwọn lè sọ ẹ́ dolówó? Lóòótọ́ ni, but mi ò padà lọ sọ́dọ̀ wọn now because mi ò wá interested. Tètè mọ bó ṣe máa wá òtítọ́ lẹ́nu bàbá yẹn kó tó pẹ́ jù. Nǹkan tí mo ní kí wọ́n bá ẹ sọ nìyẹn. So you are leaving again? O tún fẹ́ fi mí lẹ̀? Tó bá mọ̀ pé o sì fẹ́ rí mi, ó mọ bí tó ti lè rí mi. Ige. Sorry, mo busy pẹ̀lú nǹkan kan ní ẹjọ́. Ṣé kò sí problem? Ẹ jọ̀ọ́ sà, mo máa like láti rí yín ní ṣọ́ọ̀bù mi. Ó ní nǹkan tí mo fẹ́ fi hàn yín. Ó dẹ̀ wá urgent. Alright, kò sí wàhálà. Màá dọ́dọ̀ yín sí. Bàbá Awódìran. Màámi. Ṣé kí n sọ pé nǹkan tí Gè sọ? Abóòtọ́ ni. But ṣó possible kéèyàn kan ṣógun owó fún yàn mí ni? I need to go and see this man. Màá lọ rí bàbá landlord. Tó bá lọ jóòtọ́, dájúdájú, màámi àti bàbá landlord parọ́ fún mi ni. Wọ́n ṣe nǹkan kan lẹ́yìn mi tí mi ò mọ̀. Because tá bá ní ká wò gan lóòótọ́. Àwọn tó pè mí fúnṣẹ́, owó tó ń san fún mi yẹn, ó rójú. Kò sí ẹni tó lè gbárù owó bẹ́ẹ̀ yẹn lórí iṣẹ́ èlò. Ṣẹ́gun, ṣó wà okay? Wọ́n ti wà lọ́nà, wọ́n ti fẹ́ẹ̀ débi báyìí. Alright ma. Ẹ wò Aunty Victoria, ẹ jọ̀ọ́ má bínú.
táìmù tẹ́ pè mí yẹn mo bísí gan ni and mo dẹ̀ ti ní lọ́kàn pé tí má ṣe tán máa pè yín padà so ẹ má bínú ẹ jọ̀ọ́. Kò sí problem sir. Ṣẹ́gun ló wá bá mi ní ṣọ́ọ̀bù ló ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi sir. So mo lérò pé ó yẹ kẹ́ gbọ́ ń pẹ́ sir. Kí nìyẹn? Ṣẹ́gun má bọ̀. Ẹgbẹ́ kásán. Ṣẹ́gun báwo ni? Ó yá fún Mr. Òjó ní kinní yẹn. Wọ́n ní kí n jẹ́ tẹ̀sínú dírínkì mọ́mì but mi ò ṣọ́ iṣẹ́ tó ń ṣe that's why tí mo ṣe mú wá fanti vic. Èmi náà ò mọ nǹkan tí kinní jẹ́ o but sorry ọwọ́ ta ló ní o ti gba kinní? Lady tẹjọ wá sọ́jà lọ́jọ́ yẹn. Ìdẹ̀ra. Bẹ́ẹ̀ ni sir. Kò bá mi sọ anything now kò tiẹ̀ bá mi sọ nǹkan tó jọ mọ́ nǹkan báyìí rárá so báwo ló ṣe máa sanwó fún yàn kan kó lọ inject dírínkì màmí? Ó yà èmi náà lẹ́nu sir. Ìdí nìyẹn tí mo ṣe pè yín. It's alright, kò sí wàhálà màá mú lọ sọ́dọ̀ dókítà mi nǹkan kí nǹkan tó bá jẹ́ mo máa confirm láti bẹ̀. Ẹ ṣé gan, thank you very much. You are welcome sir. Ṣẹ́gun màá rẹ ṣùgbọ́n. Kò sí wàhálà sà. Mo kàn lọ síbẹ̀ lọ bẹ̀ pé kó dáríjì mi ni then mo dẹ̀ sọ fún pé tó bá bá mi ríṣẹ́ mi ò mind. Ṣé ń tẹ́jọ sọ náà nù? Bẹ́ẹ̀ ni màámi. Ń tèmi rò ní pé ọ lọ bẹ̀ pé kí wà tí ẹjọ́ padà bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ ni. Ṣebí mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí n tó lọ mo ní mi ò lọ síbẹ̀ pé kí n lọ bẹ̀ kó fẹ́ mi. Ẹ wo màámi tó bá nífẹ̀ẹ́ mi ó máa padà wá. Bàbá Odìran ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run mo fi ọjọ́ tí Ọlọ́run dá ayé àti ọ̀run mo fi bẹ̀ yín mo fi gbogbo ọmọ tó jáde látara yín mo fi bẹ̀ yín mo fi ọjọ́ tẹ́ máa wọlé sùn tó máa kó ẹ̀yin nìkan nínú sàárè mo fi bẹ̀ yín mo fi gbogbo àwọn onílẹ̀ tẹ́ ń sìn mo fi bẹ̀ yín bàbá Odìran ẹ jọ̀ọ́ ẹ sòótọ́ fún mi ẹ jọ̀ọ́ ẹ sòótọ́ fún mi ẹ là hàn mi ẹ jọ̀ọ́ báwo ni mo ṣe lówó kí ló ṣẹlẹ̀ sí màámi báwo náà ṣe wọjà. Òjó kí ló wá fa gbogbo ìbéèrè tó ń béè lọ́wọ́ mi yìí sọ ọgbọ́n nǹkan kan ni àbó orí nǹkan kan tó ṣàjòjì sí ọ. bàbá Odìran ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ sòótọ́ fún mi ẹ wò ẹ má jẹ́ kí n sọ nǹkan mi mo ń bẹ̀ yín ni ẹ sòótọ́ fún mi òótọ́ ni mo fẹ́ gbọ́ ẹ jọ̀ọ́. mo sì ti ṣèlérí fún ìyá rẹ o wo Òjó akọni nìyá rẹ obìnrin gidigbóngbó ò níyá rẹ ó sì gbé ìgbésẹ̀ akọni nítorí tiẹ̀ kò fẹ́ kíyà ó jẹ́ ọmọ nì ó sì wọ̀ tún ó wò sí ó wòkè ó wọlẹ̀ ó rí wípé kò sí nǹkan kan fún òun mọ́nú ayé ní tí ọ̀wá fi àìsàn tí ń ṣe tí ó fi dèwọ́ mọ́lẹ̀ tó fi ní wúlò fúnra rẹ̀ tí gbogbo ọjọ́ fi lọ mọ́ ọ lórí tán ó wá ṣàlàyé gbogbo ìrìn àjò ayé rẹ̀ ó ṣàlàyé rẹ̀ fún mi èyí ló wá sùn ó wá wò pé tọ̀ ìyá tó gẹ́ ìyá gbọ́dọ̀ jẹ́ òun débi tó ń dé kíyàwó tún wá jẹ ọmọ kan ṣoṣo tó ń bí òun ló wá wò sùnsùn ó wá fi ara rẹ̀ pé ṣe ètùtù ajé fún ọ. ìyẹn túmọ̀ sí pé nítorí tèmi ni màmí ṣe wọjà. bẹ́ẹ̀ ni. bàbá mi ò fẹ́ owó yín mọ́ ẹ gba gbogbo owó tẹ fún mi pátápátá ẹ bá ń dá màmí padà mi ò fẹ́ mọ́. ọmọ mi kò ṣeé ṣe. ẹ wo ẹ má jẹun ojú yín lákọ̀ọ́kọ́ mi kì í ṣe ọmọ yín. Abájọ màámi ní kí n mú yín bí bàbá wọ́n ní tí nǹkan bá ń dùn mí kí wọ́n á sọ fún yín ìyẹn ni pé plan yín lélẹ̀. ìfẹ́ tó ní sí ọ náà lè ṣe tó yẹ ṣe fún ọ. kí ló máa ń ṣẹlẹ̀ sí màámi tó bá yá. pẹ́rẹ́ o kò sí tí ó sí ọ bí ìyá rẹ bá ti ń bẹ nílé ayé tí ò kú kò sí tí ó sí ọ owó rẹ ò ní tán
ọ̀làrí ọmọ lòkè sí. àmọ́ pẹ́rẹ́ tí ìyá rẹ̀ bá ìfàyè lẹ̀ gbogbo ọ̀rọ̀ tó kójọ pátá ni ó parẹ́ mọ́ ọ lójú. ó sì padà sẹ́sí àárọ̀ àmọ́ kò sí tí ó sì ọ́ ò ní kú. mi ò ní kú. bàbá ó dìran ẹ wo ojú mi dáadáa. tẹ bá ń kọjá lọ tẹ bá pàdé mi ń ta ẹ jọ ẹ rọra ṣe bí ẹni pé mọ̀ mí rí. Òjó ọba sì rọra oore mo sì wà tìyá rẹ̀. Òjó ọ wá sì dúró ná. Àìná gan pè mí lánàá ó ní grandma ti ra smartphone kan fóun ó ló di next week kóun tó dé. àbẹ́ ẹ̀ mọ ọ̀rọ̀ ọmọ ìsà n tó sọ fún mi tẹ́lẹ̀ ni wípé ọ̀sẹ̀ yìí ni òun ó dé. bí ó ń gbádùn ara ẹ̀ lọ́dọ̀ grandma ni. sọ̀n retí àlejò ni. rárá o. Ige mi ni Òjó. Òjó. màmí ẹ jọ̀ọ́ ẹ máa lọ sínú ilé ẹ jẹ́ kí n sáré rí. No problem. Ige òótọ́ ni ó. Shh. má jẹ́ kí màmí gbọ́ pé òun sunkún o torí mi sọ nǹkan kan fún ọ o nǹkan tí màá tẹ́jọ́ discuss. má bínú. yé sunkún mọ́ mo mọ̀ pé o mọ nǹkan kan ń pa ẹ̀ tó bá jẹ́ pé o mọ̀ pé nǹkan tí mọ́mí ẹ fẹ́ ṣe nìyẹn mo mọ̀ pé ò ní gbà láti ṣe. ṣé o trust me. of course I do. bọ̀ tí bá wá ń kọjá lọ́ǹtà ojú ò làwọn èèyàn máa fi wò mí. ta ló ti bá sọ. rárá o àfiwọ́ nìkan. then má wọrí ara ẹ̀ náà àṣírí ẹ̀ òun làṣírí tèmi náà so ìwọ ni kò gbé ẹnu ẹ̀ dákẹ́. ok. dúró dè mí mò ń bọ̀ jẹ́ kí n sáré wáṣọ mi jẹ́ ká máa lọ sílé ọ̀dọ̀ ẹ ká ló máa kọ̀ntínú ọ̀rọ̀ wa ń bẹ̀. alright but ó ṣì kú nǹkan ẹ̀yọ̀ kan o. kí nìyẹn. lady caterer tó máa ń gbóúnjẹ lọ fún màmí lady yẹn ló ń pè mí nígbà tó wà lọ́dọ̀ mi láàárọ̀ òun àti one other guy tó jọ ń ṣiṣẹ́ papọ̀ anytime tó bá gbóúnjẹ lọ guy yẹn ló máa ń gbé oúnjẹ lọ súnmọ́ màmí so bọ̀bọ́ yẹn mú injection kan ó mú wá ó lọ fún Victoria caterer yẹn so ó ní ọwọ́ ìdẹ̀ra lòun ti gbà yes ó ní ìdẹ̀ra ló fóun ó ní ìdẹ̀ra ní pé kóun yìí jẹ́ ti kìíní yẹn sínú drink màmí. what. Yes but àti ìmọ̀rúṣẹ́ tí injection yẹn ń ṣe so mo fẹ́ mú injection yẹn lọ sọ́dọ̀ doctor mi kó máa mi confirm ẹ̀ irú injection tó bá jẹ́. jẹ́ ká jọ máa lọ. Injection yẹn wà poisonous and èèyàn tí wọ́n bá lò fún ó máa lò tó ọjọ́ 3 lára ẹni yẹn kó tó kú. Doctor. ṣàfarabalẹ̀. ṣọmọ tó fọ́ni jù màámi ò gbọ́dọ̀ kú òun lè wọ̀ tó wà nídìí nǹkan tó ń ṣe fún mi. are you serious? then kí ló wá dé tí dẹ̀ra fẹ́ pa wọ́n. imagine that idiot ó ń sọ fún mi pé nítorí nǹkan tó ń ṣe màámi gbà yẹn lòun ò ṣe jẹ́ kí n mọ̀ pé òun love me and èmi gùn tètè notice mi mọ̀ pé ó capable àti pààyàn because ìgbà tó sọ fún mi pé kí n gbóhùn lọ bá caterer yẹn kí n introduce òun sí. ó ga o àwọn èèyàn pẹ̀lú oríṣiríṣi ìwà. ìwọ ṣàfilẹ̀ o bàdí táwọn ti máa gbé ọlọ́pàá lọ bá ń ṣọ̀bẹ̀ ọpọlọ yà pé. no má ṣe yẹn ṣáà jẹ́ ká lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ká lọ dá injection ẹ̀ padà fún wàá dẹ̀ mú ọ̀nà ẹ̀ pé tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ sí mọ́mí ẹ̀ òun ló máa mú. ẹranko burúkú. báwo ni kò tí gbé kọ. ó ti ń pè padà. hello Dẹ̀ra. hello díẹ̀ jọ má bínú mo ń dáhùn yẹn lóhùn lọ́wọ́ tẹ́lẹ̀ ni. wò ó fi gbogbo yẹn lẹ̀ mo wà lẹ́yìn ṣọ́ọ̀bẹ̀ bọ́sì takò abámi bẹ́ẹ̀ sí. kí ló ṣe tó fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ó dẹ́rù bà mí. Ìdẹ̀ra how dare you kí ni màmí ṣe fún ẹ tó fẹ́ pa wọ́n. kí ló mì. wo Ìdẹ̀ra mo appreciate gbogbo nǹkan tó ti ṣe fún mi sẹ́yìn
àti tó ti ṣe fún màmí and tí bá ṣe ọlá yẹn tí mo rò mẹ́ lára ni àtèmi àtọlọ́pàá làbàjọ wá sí ṣọ́ọ̀bẹ̀ à ń jẹ́ kí n wọ̀ ọ̀nà ìdẹ̀ra tí ẹni tí ń bá ṣe màmí. rọra máa sọ̀rọ̀ náà ṣàmù pé gé wà nù mọ́tò. ṣòro kí n má bẹ́ẹ̀ ṣe rí bíbá ẹni. ìwọ ìdẹ̀ra onígọ̀t olórun ṣẹ́gun o wá gbé injection wèrè kan ó gbélé lọ́wọ́ kó lọ inject drink màmí kí ló dé kí ló ṣe fún ẹ. ṣáì Òjó jọ má bínú. wo ó tiẹ̀ ti dáa ó tètè fi bó ṣe jẹ́ ó fi hàn mí inú mi dùn. God bless you. Go your way and let me go my way. And nǹkan kan ò gbọ́dọ̀ ṣe màámi. Òjó wá jókòó, kò sí ohun tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà, gbogbo ìṣòro ló ní solution. Ìgè kí ni solution? Abó mọ nǹkan tó ń ṣe ni oògùn owó. Ṣàwá jókòó náà. Mo ń gbọ́ ẹ. Since tí bàbá Wódìran sọ pé tí mọ́mí ẹ bá ṣì wà láyé wọ́n lówó ọwọ́ ẹ̀ ò lè tán. Nǹkan tó ń sọ nìyẹn. Then kò lè jẹ́ ká gbẹ́nu wa dákẹ́. A ní láti sọ fẹ́nikẹ́ni. Jẹ́ ká máa náwó lọ ká lè máa dáàbò bo mọ́mí. Bó ṣe ń fún wọn lóúnjẹ lọ tẹ́lẹ̀ a máa fún wọn lóúnjẹ lọ bẹ́ẹ̀. tó bá eventually padà wá lọ kú ńkọ́ bóyá ikú ọlọ́run or something. Bàbá dẹ̀ ní pé tó bá ṣẹlẹ̀ wọ́n ní máa padà sí ẹsẹ̀ àárọ̀. Kò lè jẹ́ ká lọ sí bank ká lọ gba loan gidi, loan tó máa tó wa láti fi establish business ńlá. Orúkọ mi la máa fi gba loan jáde, èmi dẹ̀ ni máa run business tá máa ṣe. Nǹkan ẹyọkan tí kan máa need látọ̀dọ̀ ẹ̀ òun ni advice. Then owó tó wà lọ́wọ́ títí ẹ̀ wá máa fi san gbèsè loan. A dẹ̀ máa fi gbádùn ayé wa, a fi máa ṣe nǹkan tó bá ń wà. Tó bá dẹ̀ wá di ọ̀la tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ sí mọ́mí ẹ̀ bí a tí ọlọ́ta wọn bá kú. A ní láti bẹ̀rù. Business tèmi fowó báǹkì ṣe ó máa wà ń bẹ̀ fún wa. Àmọ́ o ọ̀nà kan tó lè fi ṣe é ṣe òun ni pé ta bá nífẹ̀ẹ́ ara wa dénúdénú. So jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ Òjó. Ǹjẹ́ o ṣì nífẹ̀ẹ́ mi bó ṣe nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀? Ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí ìdí tí ọlọ́run ṣe dá ẹ. Kí nìdí? Tìtorí tèmi lọ́lọ́run ṣe dá ẹ Ige. Ige, I love you before. I love you now. And I will continue loving you forever. Thank you for solving my problem. O ṣé mo dúpẹ́ o. So, ẹ̀yin èèyàn mi, bí ọ̀rọ̀ ìtàn ìgbésí ayé wa ṣe lọ nìyẹn o. Ìyàwó mi, Ige, ó yá kí àwọn èèyàn wá nílé. Hello. Gbogbo nǹkan tí ìyàwó mi ní ká ṣe pátápátá ni a ṣe. A fi orúkọ ìyàwó ní báǹkì lóòótọ́. Ó dẹ̀ fi build a very big business. Àkáǹtì ọ̀tọ̀ọ̀tọ̀ la ń lò fún àwọn businesses wa. Ìkan lára ẹ̀ ní supermarket àti electronic shops and different business like that la fi owó tá a yá ní bank la fi ń run. But èmi ò bá dá sí o, orúkọ ẹ̀ ló fi ń run gbogbo ẹ̀. Although a kàn ń ṣe yẹn gẹ́gẹ́ bí suggestion ìyàwó mi, màámi sì wà láyé o, wọ́n sì wà very very much alive. A dẹ̀ ń tọ́jú wọn dáadáa. Then mo láyọ̀ láti sọ fún yín pé èmi àti ìyàwó mi àti ní ọmọ kan ó wà ní school báyìí. That is our lovely daughter, Juliana lórúkọ ẹ̀. But ó wá ní ìbéèrè kan tí mo ti ń bi ara mi tipẹ́, tí mo dẹ̀ fẹ́ kí gbogbo èèyàn ara lé tẹ̀ ń wò wá kẹ́ bá mi dá sí. Ẹni tó bá ní better answer fún ìbéèrè yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa kọ sí comment section. Ìbéèrè náà lọ báyìí wípé láàárín èmi àti màámi tó bá di ọjọ́ ìdájọ́ ta ni Ọlọ́run máa dá lẹ́bi láàárín àwa méjèèjì? Ṣé mi tí wọ́n ṣẹ́ṣó fún ni tí mi ò mọ̀ gbà tán ṣẹ́ṣó fún mi tí mò ń náwó, àbí màámi abiyamọ tòótọ́ tó
tó wò sùnsùn tó fi ìgbésí ayé ẹ̀ kalẹ̀ tó fi ẹ̀mí ẹ̀ kalẹ̀ nítorí tèmi. Ẹ jọ̀ọ́ ẹ̀yin aráalé tó ń wò wá, ẹ bá wa share story yìí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu wọn, ẹ jẹ́ ká gbọ́ opinion oníkálukú. Ó dàbọ̀. See how the Baba bends never breaks apart, even when the storm ones try to tear its heart. Be